jẹ́ ká lọ sí mọ́sálásí. Ẹ̀yin àfà, ẹ̀yin alájà, ẹ jẹ́ ká lọ sí mọ́sálásí. Ó yá mùsùlùmí Ramadan dé, ẹ jẹ́ ká lọ sí Ramadan dé, ẹ jẹ́ ká lọ sí mọ́sálásí. Nínú oṣù Ramadan ìlàlá òsọ nínú Quran nínú oṣù Ramadan ó yá mùsùlùmí Ramadan dé, ẹ jẹ́ ká lọ sí mọ́sálásí. Mùsùlùmí Ramadan dé, ẹ jẹ́ ká lọ sí mọ́sálásí. Alájà, ẹ̀yin alájì, oṣù àlàpọ̀nlé làwa o. Ẹ̀yin alájà, ẹ̀yin alájì, ẹ jẹ́ ká ṣàìnú àwọn tálákà ó yá mùsùlùmí Ramadan dé, ẹ jẹ́ ká lọ sí mọ́sálásí. Mùsùlùmí Ramadan dé, ẹ jẹ́ ká lọ sí mọ́sálásí. Ramadan dé, ẹ jẹ́ ká ṣàìnú ẹ̀yin mùsùlùmí òdodo. Ramadan dé, ẹ jẹ́ ká ṣoore ká fi ìpọ́n aláwùlé ó yá mùsùlùmí Ramadan dé o, ẹ jẹ́ ká lọ sí mọ́sálásí. Mùsùlùmí Ramadan dé, ẹ jẹ́ ká lọ sí mọ́sálásí. Ẹ̀yin jọ̀mọ́, ẹ̀yin mọ̀ mi ní, ẹ jẹ́ ká lọ mọ́sálásí o. Ẹ̀yin jọ̀mọ́ o, ẹ̀yin mọ̀ mú ní, ẹ jẹ́ ká lọ sí mọ́sálásí ó yá mùsùlùmí Ramadan dé, ẹ jẹ́ ká lọ sí mọ́sálásí. Mùsùlùmí Ramadan dé, ẹ jẹ́ ká lọ sí mọ́sálásí. Ẹ̀yin alájà, ẹ̀yin alájì, ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan o. Ẹ̀yin alájà, ẹ̀yin alájì, ẹ jẹ́ ká ṣoore fún tálákà ó yá mùsùlùmí Ramadan dé, ẹ jẹ́ ká lọ sí mọ́sálásí. Mùsùlùmí Ramadan dé, ẹ jẹ́ ká lọ sí mọ́sálásí.
wọnú ẹ̀yà nìyẹn. láìlá ìlàlá láìlá ìlàlá ó láìlá ìlàlá. Tóbi o. Ẹ̀yin ọmọ erinwo ẹ̀yin ọmọ Jésù ẹgbẹ́ somebody shout hallelujah. Àwa ò bẹ́ẹ̀ ní kọ́kọ́ jà. Ẹ ṣí àláìfù sí àwọn mùsùlùmí. Àwọn mùsùlùmí la fẹ́ bá sọ̀rọ̀ lálẹ́ yìí. Ẹ̀yin mùsùlùmí òdodo tí ẹ ráyè ka Quran. Kí ni alquran ní sọ pé kẹ́ ṣe nígbà Ramadan? Nǹkan tá fẹ́ já yín sí nìyẹn tó ṣeéṣe kán ti purọ́ fún yín. Wọ́n ó ṣeéṣe kán ti kà fún yín ní kéwú kó má yé yín. A fẹ́ kà fún yín ní Yorùbá. Bóyá wọ́n ti fi kún, bóyá wọ́n ti purọ́, bóyá wọ́n ti yọ kúrò. Oṣù Ramadan òun la wà. Kí ni alquran ń sọ nípa oṣù Ramadan? Nǹkan tá fẹ́ sọ lé nìyẹn. Ẹ ṣí àláìfù yìí. Ó ṣeéṣe kí kan nínú yín máa béèrè wípé this man which one you dey do sef? Èwo ló ń ṣe gangan? Mi ò ṣe kankan níbẹ̀. Kò sí lè tí mo ń ṣe. Iṣẹ́ tí mo gbà rèé. Tó ṣe kẹ́ máa mọ̀. Iṣẹ́ tí mo gbà ní wípé vigilante èmi ni task force gbogbo ẹlẹ́sìn tó wà láyé pátá. Èmi ni commissioner of religion. Àbí ṣé commissioner no máa ń pè? Ṣé senator of religion àbí commissioner of religion àbí area commander of all religion. Iṣẹ́ tí èmi gbà nìyẹn. Ibi tí mùsùlùmí bá ti purọ́ kí sọ fún yín pé irọ́ náà pa. Ibi tó bá ti sòtítọ́ kí sọ fún yín pé òtítọ́ náà sọ níbí. Ibi tí kìrìsìtẹ́nì bá ti purọ́ kí sọ fún yín pé eléyìí irọ́ náà pa. Ibi tí kìrìsìtẹ́nì bá ti sòtítọ́ kí sọ fún yín pé eléyìí òtítọ́ náà sọ. Ibi tí aláwo bá ti purọ́ kí n já yín wípé eléyìí wọ́n fẹ́ gbá yín ẹ má dá wọn lóhùn. Ibi tí aláwo bá ti sòótọ́ kí sọ fún yín pé eléyìí reality ni. Iṣẹ́ tèmi gbà nìyẹn. Task force àwọn religionalist lèmi wà. Kò sí religion tó wà láyé tí mi ò mọ̀ pa. Kò sí ẹgbẹ́ tí ẹ ń ṣe láyé yìí tí mi ò mọ̀ pa. Whether you are Christian, whether you are Muslim, whether you are herbalist, whether you are anything, I'm a minister of religion. Okay, anyone tẹ́ bá pè. Ẹ ṣí àláìfù yìí o. Tòró ṣeéṣe kán ti máa bóbú ẹ̀ kán ti máa halẹ̀ máa lórí ọ̀rọ̀ Ramadan.
kó lè mọ nǹkan tí alquran ní sọ fún wa gangan wípé ká ṣe lórí ọ̀rọ̀ Ramadan. Ká ní pé mo lè rí Finland níbi inú mo bá dùn kó wá ka English ẹ̀ tá bá ti ń ka Yorùbá. Torí Yorùbá la fẹ́ fi kà kẹ́ tó máa kà ní English kí gbogbo wọn lè lọ ṣe nínú yàrá wọn kán lè lọ máa kà. Mi rò pé Finland ta ló ní English alquran lọ́wọ́ kó send request kó wá sókè ní TikTok. Tá bá ti kà ní Yorùbá wa máa kà ní English a lè yé gbogbo àgbáyé wípé má nìyí kì í ṣe ẹni tó ṣàìdé máa ń sọ̀rọ̀ reality ló máa ń sọ. Kí ni alquran ní sọ wípé ká ṣe ní oṣù Ramadan? Kí ló ní ká má ṣe? Òun la fẹ́ sọ lénìí, nǹkan tá fẹ́ sọ lénìí nìyẹn. A ò ní fi kún, a ò ní yọ kúrò. Ṣùgbọ́n kó tó di pa máa lọ nínú ẹ̀kọ́ yẹn, ta ló ní alquran English? Ta ló lè kà látorí fóònù? Ta ló ní fóònù méjì kó send request kó wá sókè? Tá bá ti ka Yorùbá kó máa ka English. Ṣùgbọ́n tí a ò bá wá rí a máa sọ ní Yorùbá. Ẹni tó bá wá yé kó lọ fúnra ẹ̀ka nínú yàrá ẹ̀ kò kàn mí. Kó ló dé pa máa lọ. Ẹ̀yin mùsùlùmí òdodo tẹ́ bá wà níbí, mo bẹ̀ yín torí Ọlọ́run, ẹ lọ ra Quran ní Yorùbá. Tí àfáà yín bá ti ka Quran fún yín, ẹni kó túmọ̀ ẹ̀ fún yín, ẹni kó sọ verses tó wà, kí wọ́n fúnra ẹ̀ tó lọ kà á. Ìwọ Kristẹni tó bá wà níbí, lọ ra Bíbélì kó kà á. Ìwọ aláwo tó bá wà níbí, lọ ra odù Ifá, lọ kọ́ odù Ifá. Ìwọ tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa odù Ifá, wo lè DM ọba Solomon tó bá ti lówó ẹ lọ́wọ́. A ní àwọn aláwo pàtàkì tó máa kọ́ ẹ láti èjì ogbè títí dé òfún méjì. Gbogbo 260 ṣe 56 odù wọ́n máa kọ́ ẹ, bọ̀ wá sanwó, a ò ní kọ́ ẹ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni, má jẹ́ kẹ́nibọ̀dì bóbò yín mọ́, má jẹ́ kẹ́nibọ̀dì fi ẹ̀sìn halẹ̀ mọ́ yín mọ́. You self, you have right to read and write and understand what you read. Now, ẹ gbọ́ orin tí àwọn mùsùlùmí kọ yìí. Allahumma àmín, Allahumma àmín. Allahumma àmín, Allahumma àmín. Ẹni tí ẹ ti jóná, kò ní kó ná mọ́ tiwa. Kò ní kó ná mọ́ tiwa o, kò ní kó ná mọ́ tiwa. Allahumma àmín, Allahumma àmín. Ẹni tí ẹ ti jóná, kò ní kó ná mọ́ tiwa. Tí àfáà mi ti jóná, ó ń wá ènìyàn tó fẹ́ fi kúnra. Tí pásítọ̀ mi ti jóná, ó wá ẹlòmíì tó fẹ́ fi kúnra. Tí aláwo mi ti jóná, ó wá ẹlòmíì tó fẹ́ fi kúnra. Má jẹ́ kẹ́nibọ̀dì kórí burúkú ràn ẹ́ o. Bíbélì sọ̀rọ̀ o, ó ní ẹ máa wádìí ohun gbogbo dájú kẹ́ lè ṣe kíni. Ẹ máa wádìí ohun gbogbo dájú kẹ́ lè mélèé dísò títọ́. Má jẹ́ kẹ́nibọ̀dì bóbò ẹ. Read Quran by yourself. You can buy the English one. Wọ́n lè Google ẹ, orí fóònù ẹ gan, ó wà lórí fóònù ẹ. Láti ka Quran, Quran ti wà lórí internet anywhere, both Yorùbá and English. Bible wà lórí internet anywhere. But mi wá lè sọ tó du Ifá. I can't say about Odù Ifá too much. Mi mọ̀ bó ṣe wà because Odù Ifá pọ̀. Àlàyé tó wà lórí Odù Ifá pọ̀ oríṣiríṣi. Odù Ifá ò dúró sójú kan. But Bíbélì wà lórí internet, Quran wà lórí internet. Má yẹ kẹ́nibọ̀dì gbogbo ẹ̀. Now, our topic today is kí ni Al-Quran sọ fún wa
pé ká ṣe nínú oṣù Ramadan. Ẹ̀yin mùsùlùmí òdodo tẹ́ bá wà níbi tẹ́ bá lè kà tẹ́ bá lè kọ. Ẹ lọ sí alquran chapter 2. That is Surah Bakra, àbí? Surah Bakra, àbí Bakra. Ó ti yé yín lọ́hùn kò sédè tó kàn mí kan Bakra. Nǹkan tó wà níbẹ̀ ni kò ti yé mi ní tèmi. As Surah Bakra. Mi ò fẹ́ mọ̀ pé kò sédè tó kàn mí kan yẹn. Kì í ṣe èdè ìlú mi. Nǹkan tó bá mi ni wípé nǹkan tó wà níbẹ̀ kò yé mi. Al-Quran chapter 2 verse 183 to 188 ibẹ̀ láti fẹ́ ṣiṣẹ́ lálẹ́ yìí. Take your Bible. If you cannot read in Yoruba, read it in English. Kí ni Al-Quran sọ fún wa nípa oṣù Ramadan? Kí ló ní kẹ́ ṣe, kí ló ní kẹ́ má ṣe? Ṣé wọ́n ti fi kún ni, ṣé wọ́n ti yọ kúrò? Ní kò tá fẹ́ sọ lálẹ́ yìí nìyẹn. Al-Quran chapter 2 verse 183 to 188. Kí ló wí? Ká. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo. Ẹ máa gbọ́ o. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ̀yin mùmínà àti mùmínátù tí ẹ gbàgbọ́ ní òdodo, tí kì í ṣe ẹ̀yin onígbàgbọ́ gìẹ̀lẹ̀, tí kì í ṣe ẹ̀yin onígbàgbọ́ rògbòdò, tí kì í ṣe ẹ̀yin onígbàgbọ́ tìótìó, tí kì í ṣe ẹ̀yin onígbàgbọ́ onítẹ̀bẹ̀lẹ̀kú. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, kí ló wí? A ṣe àwẹ̀ náà ní ọ̀ranyàn fún yín. Whether you like it or not, tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo, tí ó bá ti ń lọ sí ìjọ mùsùlùmí, a ṣe àwẹ̀ oṣù Ramadan ní ọ̀ranyàn. Whether you like it or not, tipátipá ti kùkù wò gbọ́dọ̀ gbà, ọ̀ranyàn ni. Ká. Gẹ́gẹ́ bí a ti ṣe ní ọ̀ranyàn fún àwọn tó ṣáájú yín. Wàá máa gbóhùn sókè torí káwọn tó ń gbọ́ kó lè gbọ́ ọkọ̀ tẹ́ǹkà. Gẹ́gẹ́ bí a ti ṣe ní ọ̀ranyàn fún àwọn mùmínà àti mùmínì òdodo tó ti wà síwájú yín, bùwé jẹ́. Nítorí kí ẹ lè bẹ̀rù Allahu. Nítorí pé a gbé àwẹ̀ yìí kalẹ̀ kí ẹ lè bẹ̀rù Allahu, ìyẹn Ọlọ́run ọba tó dá yín. Ká. Ẹ gba àwẹ̀ náà. Wọ́n ní ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ náà. Fún àwọn ọjọ́ tí ó ní òǹkà. Ó gbọ́dọ̀ jẹ́ ọjọ́ tí ó ní òǹkà. Ká. Ṣùgbọ́n ẹnikẹ́ni nínú yín tí ó bá jẹ́ aláìsàn. Ẹ wá farabalẹ̀ ibi tí a wí ládé yìí. Bóyá nígbà tó kù díẹ̀ kó bẹ̀rẹ̀ oṣù àìwẹ̀, ara ẹ ò dá, bóyá o jẹ́ aláìsàn, bóyá o sick. Ká. Tàbí ó wà lórí ìrìn àjò. Àbí o jẹ́ arìnrìn àjò ní premises yẹn, kò wá ṣeéṣe fún ẹ láti gba àìwẹ̀ náà. Ká. Ó máa san òǹkà gbèsè àwẹ̀ rẹ ní àwọn ọjọ́ mìíràn. Tí o bá wá ráyè gba àìwẹ̀ yẹn ní àkókò yẹn, wípé tó bá di ọjọ́ míì wọ́n máa san àìwẹ̀ náà padà torí gbèsè ni. Ká. Àti pé ìtanràn fífún mẹ̀kúnnù ní oúnjẹ. Tó bá wá ṣẹlẹ̀ wípé o ò lè gba àìwẹ̀ yẹn torí ti àìsàn yẹn ní premises yẹn, ìtanràn, nǹkan tó máa fi ṣe ìtanràn ni pé kó máa fún àwọn tálákà ní oúnjẹ. Ẹgbẹ́ Ọlọ́run tóbi sẹ́. Allahu Akbar. Nǹkan tí mo láìkì nínú ẹ̀kọ́ yẹn nìyẹn. Mo ti wá rí wípé rísì tí a fi gbé Ramadan kalẹ̀ kí àwọn ènìyàn kún lè mọ bó ṣe ń ṣe ìtọrẹ àánú fún àwọn tálákà. Tí o bá mọ̀ wípé olówó ni ẹ́, wò ṣàìsàn, wò wà lórí ìrìn, làálàá ayé ò jẹ́ kó réjúráyè gba ẹ̀wẹ̀ yẹn, ìtọ́ràn ẹni pé kó ṣe kí ni? Kó fún àwọn tálákà, àwọn aláìní, kó ṣe kí ni? Kó fún wọn lóúnjẹ. Ẹgbẹ́ Ọlọ́run tóbi ẹ̀yin jàmá. Àfáà Ànájímọ̀, ẹgbẹ́ Ọlọ́run tóbi. Àfáà Ìsáàkà, ẹgbẹ́ Ọlọ́run tóbi sẹ́. Bùwé jẹ́. Ẹnikẹ́ni tó bá finú fídọ̀ ṣe àlékún iṣẹ́ olóore. Ẹnikẹ́ni nínú àìwẹ̀ yìí tó bá wá finú fídọ̀ ṣe oore tí a ń sọ̀rọ̀ nípa èyí. Ká. Ó kúkú lóore jùlọ fún un. Ó mà ní ọ̀pọ̀lọpọ̀ oore o. Kì í ṣe ẹ̀yin tí ẹ ń ṣe kí ayé lè yìn yín ni wọ́n bá wí o. Kì í ṣe ẹ̀yin tí ẹ ń ṣètọrẹ àánú nígbà àìwẹ̀ kí ayé lè mọ̀ pé ẹ̀yin lẹ ṣe, tí ẹ gbé orúkọ yín gàdàgbà sí ara ráìsì kan lè mọ̀ wípé ìyá alágbájá ló fún yín ní ráìsì pọ́ fún gbogbo yín. Al-Quran rán yín níbẹ̀.
ẹni tó finú fídọ̀ sí kì í ṣe àṣehàn kì í ṣe kárí mi. Alájà lágbájá ti fún àfáà lágbájá ní 1 billion. Alájà lágbájá ti fún wọn ní 20,000 pé kí wọ́n pín. You are domina bunati níbo lẹ ti rí. Ta lẹ sọ̀rọ̀ fún. Ṣé ara yín lẹ ṣe fún ni kàbí aláwọ̀. Kàwé. Àti pé ẹgbẹ́ àwẹ̀ lóore jùlọ fún yín tí ẹ bá mọ̀ ọ́. Ṣùgbọ́n ẹgbẹ́ Ọlọ́run tó bẹ̀ yín jàmáà yìí. Alquran ní sọ fún wa wípé tí ẹ ò bá ní o tí ó bá ṣẹlẹ̀ wípé o ò ráyè gba ìwẹ̀ yìí torí ti àìsàn àbí o wà lórí ìrìn ó ní kẹ́ ṣe oore fún àwọn kíni àwọn tálákà. Ṣùgbọ́n tí ẹ bá so oore yìí ó ní èrè o ṣùgbọ́n tó bá gba ìwẹ̀ yẹn gangan òyìn ló ní oore jù. Alquran ní fi kọmọ́ sí torí ẹlòmíín ka Alquran ní kò yé. I come again. Wá sóríire Abíọ́dún ológbòjò ó ní Séhù ó lè Séhù ọba Solomon Séhù Suleiman ẹ sọ pé Séhù ẹ sọ pé Séhù ẹ sọ pé Séhù Séhù Suleiman rè ozi. Let me tell ìyàtọ̀ wà pé kó gbọ́ ọ̀rọ̀ àti kó yé ẹ nǹkan tó kà tó lọ́pọ̀ níbẹ̀ yẹn àfáà mi ò lè túmọ̀ torí ó lọ àárín yẹn lọ. Àwọn àfáà tó wà ẹ̀sùn oṣù Ramadan tí mo ń fetí kọ́ kì í ṣe wáàsí ni wọ́n ṣe content. Ẹ̀yin ìyàwó ilé tí ẹ̀ bá gbọ́bọ̀ fọ́kọ yín àgbóyin rí rúgúdú. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ rádaràda tí ò ní mínì ni wọ́n kàn ṣe wáàsí ẹ̀. Wọ́n ṣe wáàsí nǹkan tí Alquran ní sọ fún wa gangan rádaràda náà ló ń ṣe. Mo ti gbọ́ àwọn lecture lóríṣiríṣi lóṣù Ramadan. Ilé tó pọ̀ jù nínú àwọn àfáà yín kàsí cruise lórí internet. Wọ́n náà ṣe wáàsí. Nǹkan tó jẹ wọ́n lógún ni pé káwọn èèyàn lè ṣe kí ni kan sáà lè rẹ́rìn. No! You need to tell them what inside Quran, man. Kì í ṣe kẹ́ máa bú ènìyàn. Ọlọ́mọ ẹ̀ kéèyàn wú kọ́kú. Ẹgbẹ́ Ọlọ́run tó bí sẹ́. Ẹ wọnú Alquran kẹ́ mú ọ̀rọ̀ jáde. Máa bú ènìyàn lọ́kẹ́ sọ pé ẹ ṣe wáàsí. Ó yẹ kó la 2x2 mọ yín lórí stage ni. No. Tẹ́ bá fẹ́ ẹ ṣe wáàsí. Tẹ́ bá fẹ́ ṣe content ẹ bọ́ sórí internet kẹ́ sọ pé ẹ fẹ́ ṣe comedy. Okay? Wọ́n máa kàwé síwájú. Ká Alquran síwájú. Oṣù Ramadan èyí. A sọ Alquran kalẹ̀ ò ká. Tí ó jẹ́ ìmọ̀nà. Alquran ni ó jẹ́ àmọ̀nà fún yín ká. Àwọn àlàyé pọ́nbélé nípa ìmọ̀nà àti ọ̀rọ̀ ìpínyà fún àwọn ènìyàn. Àwọn àlàyé pọ́nbélé nípa ìmọ̀nà àti ìpínyà fún àwọn ènìyàn ká. Nítorí náà. Ẹnikẹ́ni tó bá wà nínú ìlú rẹ̀ nínú yín. Ẹnikẹ́ni tó bá wà nínú ìlú ẹ̀ nínú yín. Nínú oṣù náà. Nínú oṣù Ramadan yìí. Yóò gba àwẹ̀ oṣù náà. Ó gbọ́dọ̀ gba àwẹ̀ yìí ká. Ẹnikẹ́ni tó bá jẹ́ aláìsàn. Ẹni tó bá wá jẹ́ aláìsàn. Tàbí tó bá wà lórí ìrìn àjò. Tàbí ó wà ní ìrìn àjò. Ó máa san òǹkà gbèsè àwẹ̀ rẹ̀. Ó máa san òǹkà gbèsè àwẹ̀ náà. Ní àwọn ọjọ́ mìíràn. Ní àwọn ọjọ́ mìíràn. Allahu fẹ́ ìrọ̀rùn fún yín. Allahu kò ní yín lára o, ẹ̀yin lẹ nira yín lára o. Allahu sọ wípé kó gba àwẹ̀ tipátipá tẹ̀mí ẹ̀ ò bá gbé o. Allahu sọ wípé tó bá wà lórí ìrìn tó bá rí pé ó fẹ́ fìtì pé kó má jẹun ó ní o lè san ní ọjọ́ míì torí ọba ti yín ọba aláẹnu ni. Buwé jẹ. Kò sì fẹ́ ìnira fún yín. Kò fẹ́ ìnira fún yín o. Ẹ pé òǹkà ọjọ́ àwẹ̀. Ẹ pé òǹkà ọjọ́ àwẹ̀ o. Kí ẹ sì gbé títóbi fún Allahu. Ẹ gbé Ọlọ́run tóbi sẹ́ẹ̀. Eriwo. Somebody shout hallelujah. Kàwé. Nítorí pé ó fi ọ̀nà mọ̀ yín àti nítorí kí ẹ lè dúpẹ́ fún. Nítorí pé ó fi ọ̀nà hàn yín kẹ́ lè dúpẹ́ fún. Ká. Nígbà tí àwọn ẹrúsìn mi bá bi ọ́ léèrè nípa mi. Nígbà tí àwọn ẹrúsìn bá wá béèrè lọ́wọ́ ànábì wa nípa Allahu ká. Dájúdájú èmi ni olùsùnmọ́. Allahu sọ wípé wọn kì í ṣe ènìyàn tó ń sá fún o ẹni tí èèyàn ń súnmọ́ lòun kò dàbí
àwọn àfáà kọ̀ọ̀kan tó sọra wọn di ẹ̀hànà sínú ayé yìí. Ọba tí ẹ ń sìn, ọba tí gbogbo ayé lè ṣe kíni tó lè súnmọ́ ni, kì í ṣe ọba tó lé àwọn ènìyàn, kì í ṣe ọba tó kanra mọ́ àwọn ènìyàn, kì í ṣe ọba olójú líle, kì í ṣe ẹni bí. Aláwọ̀ ọba tí a ń sìn, ẹni tí gbogbo ayé lè ṣe kíni tí a lè súnmọ́, kì í ṣe ẹni tí a máa sá fún. Ẹ̀yin kọ̀ọ̀kan ti sọra yín di ẹ̀hànà. Ká èmi yóò jẹ́ pé aládùúrà nígbà tí ó bá pè mí. Aláwo ló sọ̀rọ̀ o, ó lóun máa jẹ́ ìpè aládùúrà nígbà tó bá ń gba àdúrà. Ká kí wọ́n jẹ́ pè mí nípa ìtẹ̀lé àṣẹ mi. ẹ gbé Ọlọ́run tóbi. Tí ẹ bá fẹ́ kí Ọlọ́run gba ìran yín kó gba Ramadan yìí, ẹ gbọ́dọ̀ máa pe Ọlọ́run nípa ìtẹ̀lé àṣẹ ta ni àṣẹ Ọlọ́run, kì í ṣe àṣẹ àfáà, kì í ṣe àfáà tó lọ ń sọ ọ̀kan tí kò sí nínú Quran torí pé ó fẹ́ gba yìí nǹkan tó lè proof. Wo gbọ́dọ̀ pe Ọlọ́run nípasẹ̀ tó bá fẹ́ pe Allah, wo gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ. Ká kí wọ́n sì gbà mí gbọ́ nítorí kí wọ́n lè mọ̀nà gbígba àdúrà. ẹ gbọ́dọ̀ gba Allah gbọ́ kẹ́ lè mọ ọ̀nà bí a ṣe ń gba àdúrà. Ká wọ́n ṣe aláwẹ̀ ní ẹ̀tọ́ fún yín láti súnmọ́ àwọn ìyàwó yín. ẹ gbọ́dọ̀ tóbi sẹ́. Allah ti tú wa sílẹ̀. Allah ó mọ̀ pé oko yín máa rí. Allah ó mọ̀ pé òbò yín máa rí. Allah ó mọ̀ wípé kò dá ká máa fòbò àtòkò ṣeré nígbà Ramadan. Allah wá pa láṣẹ fún yín, ẹ̀yin mùsùlùmí òdodo, ẹ̀yin mùmínà òdodo, ní alẹ́ tó padà kábí. Wọ́n ṣe alẹ́ àwẹ̀ ní ẹ̀tọ́ fún yín. A ṣe alẹ́ àìwẹ̀ lẹ́tọ̀ọ́ fún yín láti dó ìyàwó yín toró ṣe káwọn àfáà máa là, kì í ṣe kẹ́ súnmọ́ kẹ́ máa fẹ̀gbẹ́ kanra náà sọ. A ṣe alẹ́ àìwẹ̀ fún yín láti ṣe kíni, láti kóbó ìyàwó yín. Ìyàwó tó bá fẹ́ sílé ni o, but ẹ̀yin girlfriend iná jó òbò ìjì pẹ̀tà nígbà ẹ̀wẹ̀. Ìyàwó ni wọ́n pè o, wọ́n sọ ti aristo o, wọ́n ò sọ ti girlfriend o, wọ́n ò sọ sáìsìkì o, tó padà ká bẹ̀ yìí. Wọ́n ṣe aláwẹ̀ ní ẹ̀tọ́ fún yín láti súnmọ́ àwọn ìyàwó yín. Wọ́n ò ní kẹ́ súnmọ́ sáìsìkì o, wọ́n ò ní kẹ́ súnmọ́ girlfriend o. A ṣe alẹ́ àìwẹ̀ fún yín láti súnmọ́ àwọn wo? Àwọn ìyàwó yín. Ẹ lè run lálẹ́, àyè wà, alquran ló sọ bẹ́ẹ̀. Ká àwọn ni aṣọ yín. Ẹ gbé Ọlọ́run tóbi. Àwọn ìyàwó yín ni kíni? Aṣọ ìbora yín. Ẹ ká mọ́ wọn, ẹ rún wọn, ẹ lá wọn, ẹ gé wọn, ẹ kì wọn, ẹ gbì wọn, ẹ rún wọn, ẹ gbá wọn. Ẹ pè Ṣéhù sẹ́. Sọ pé Ṣéhù Sùlẹ̀mán. Ẹ ṣoríire. Ká Ẹ̀yin sì ni aṣọ wọn. ẹ̀yin ni aṣọ wọn. Ká Allahu mọ̀ pé dájúdájú. Allahu mọ̀ wípé dájúdájú. Ẹ ń tọ́ ara yín jẹ nípa àìfẹ́súnmọ́ orin ìfẹ́. Ẹ tọ́ ara yín jẹ láìfẹ́ tó yàwó yín. Allahu mọ̀ pé oko yín rẹ. Allahu mọ̀ pé òbò yín rẹ. Ẹ tọ́ ara yín jẹ. Ẹ má pretend mọ́. Ní alẹ́ ìwẹ̀ ẹ kó bò wọ́n, ẹ lá wọn, ẹ rún wọn, ẹ dáàbò. Allahu ló sọ bẹ́ẹ̀ tó padà kábẹ̀ yìí. Allahu mọ̀ pé kí ni? Allahu mọ̀ pé dájúdájú. Ẹ ń tọ́ ara yín jẹ. Allahu mọ̀ wípé ẹ ń tọ́ ara yín jẹ. Ká Nípa àìfẹ́súnmọ́ orin ìfẹ́ ní alẹ́ àwẹ̀. nípa àìfẹ́ súnmọ́ ìyàwó yín ní alẹ́ àìwẹ̀, you are deceiving yourself. Ẹ̀yin mùmínà, ẹ̀yin mùmínì òdodo, òun náà lẹ ti ń gbọ́ yìí. Inú àlùkùrán ni la ti ń kà. Ṣé rí wípé ó dá kéèyàn ka èdè tó bá gbọ́. Àfáà mi ti lè kúrọ́ mọ́ fún ẹlòmíì pé ò gbọ́dọ̀ dóyàwó ẹ nígbà Ramadan. Tó bá ti di alẹ́ ẹ lè dóra yín, ẹ lè gúnra yín. Àlùkùrán ló sọ bẹ́ẹ̀. Àlùkùrán sọ pé ẹ ń tanra yín jẹ torí ó mọ̀ pé oko yín máa ń rí. Ẹ bá fẹ́ ṣe wáàsí Ramadan nísìnyí tẹ́nìkan bá sọ fún yín pé ẹ pè Ṣéhù ọba Solomon, wọ́n ní rárá, kí ló fẹ́ wá sọ? Àfáà ẹ wàásù tó mi ni. Wáàsí tó ń gbọ́ lẹ́nu mi ṣé o gbọ́ lẹ́nu Ṣéhù ẹ?
ṣé o gbọ́ lẹ́nu sí èkì ẹ ṣé wọ́n sọ fún ẹ bọ́n bá sọ fún ẹ kò lè yí ẹ. kàbélé tí mo ń sọ yìí kàbélé tí mo ń sọ lọ́wọ́ yìí ìwọ ló wá kọ́ mi. ọ̀rọ̀ Ọlọ́run yé jàre ọ̀rọ̀ Ọlọ́run lágbára ọ̀rọ̀ Ọlọ́run yé àìkú ní títí ayé àìkú ní títí ayé àìkú ní títí ayé àìkú ní títí ayé o àìkú ní títí ayé ọ̀rọ̀ Ọlọ́run yé ọ̀rọ̀ Ọlọ́run lágbára ọ̀rọ̀ Ọlọ́run yé àìkú ní títí ayé. ẹ gbọ́ àkọ́tà alukóran ní sọ ó ní ẹ tanra yín jẹ tẹ́ ẹ bá fẹ́ súnmọ́ ìyàwó yín lálẹ́ tó mọ̀ kókó yìí máa rí. ká. ó ti gba ìrònúpìwàdà yín. Allah ti gba ìrònúpìwàdà yín o ká. ó sì ṣe àmójúkúrò fún yín. ó ti ṣe àmójúkúrò fún yín pé kẹ́ ẹ dó ìyàwó yín tó bá di alẹ́. ní báyìí. ẹ súnmọ́ wọn. ẹ kó bọ̀ wọ́n. ó dà ní láti inú alukóran Ọlọ́run ò fìyà jẹ yín ẹ̀yin lẹ́ ń fìyà jẹra yín o. a ti ṣe àmójúkúrò fún yín ní báyìí ẹ súnmọ́ wọn ẹ dáàbò wọn ẹ lá wọn ẹ gé mọ́. ká. kí ẹ sì wá ohun tí Allah kọ mọ́ yín ní ọmọ. kí ẹ wá ohun tí Allah kọ mọ́ yín ní ọmọ kí la kọ mọ́ yín òun ní ọmọ kẹ wáyé kẹ wá ṣe kí ni kẹ wá bímọ ẹ dẹ̀ gbọ́dọ̀ dóra yín kẹ tún lè bímọ. ká. ẹ jẹ́ o. ẹ mu títí ẹ ó fi rí ìyàtọ̀ láàrin òwú funfun. láàrin òru yẹn wọ́n ní kẹ́ jẹ kẹ́ mu títí ẹ mọ fi rí ìyàtọ̀ láàrin òwú funfun yẹn ní àfẹ̀mọ́júmọ́ àárọ̀. ká. ìyẹn ìmọ́lẹ̀ òwúrọ̀. ká. àti òwú dúdú. ìyẹn òkùnkùn òru. àyẹn òkùnkùn òru. ní àfẹ̀mọ́júmọ́. ká. lẹ́yìn náà ẹ parí àwẹ̀ náà. lẹ́yìn náà ẹ parí àwẹ̀ náà. ká. ní alẹ́. nígbà tí òòrùn bá wọ̀. nígbà tí òòrùn bá wọ̀. ẹ má ṣe súnmọ́ wọn nígbà tí ẹ bá kóra ro nínú àwọn mọ́sálásí. wọ́n bá yín wí o ẹ̀yin àfáà ọ̀rọ̀ ti kàn yín o. kì í ṣe kẹ́ máa lọ máa mú ọmọ ọlọ́mọ lẹ́yìn mọ́sálásí o lẹ́yìn tẹ́ bá kírun tán ní mọ́sálásí o. wọ́n ní tí ẹ bá kóra jọ sí mọ́sálásí ẹ má ṣe kí ni ẹ má súnmọ́ wọn ẹ má lọ máa ṣe dọ́ọ̀gì ní mọ́sálásí ni wọ́n sọ fún yín yẹn kò sáyè yẹn inú yàrá yín ni kẹ́ ti ṣe lálẹ́ àìwẹ̀ nígbà tẹ́ bá ti parí àìwẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ti kóra yín jọ sí mọ́sálásí kò sáyè yẹn ẹ má súnmọ́ wọn ó dà pé gan ní mọ́sálásí ó dà pé obìnrin máa tò lọ́tọ̀ nàbí obìnrin máa wà lọ́tọ̀ ọkùnrin máa wà lọ́tọ̀ àbí ẹ má súnmọ́ wọn níbẹ̀ ẹ má ṣe dọ́ọ̀gì ní mọ́sálásí kò sáyè yẹn ká. ìwọ̀n yẹn ní àwọn ẹnu àlà. ìyẹn ní sì tó bá ti ń ṣe yẹn wo ti ń kọjá àyè wo ti kọjá ẹnu àlà ká. tí Allah gbé kalẹ̀. ìyẹn ní ẹnu àlà tí Allah gbé kalẹ̀ wípé tẹ bá ti ń ṣe nakinaka nínú ilé ẹ má ṣe dé mọ́sálásí ká. ẹ má ṣe súnmọ́. ẹ má súnmọ́ wọn o. báyẹn ni Allah ṣe ṣàlàyé àwọn àyà rẹ̀ fún àwọn ènìyàn nítorí kí wọ́n lè bẹ̀rù rẹ̀. bí Allah ṣe ṣàlàyé àyà ẹ̀ fún àwọn ènìyàn nìyẹn kí wọ́n lè bẹ̀rù ẹ̀ ká. ẹ̀yin kò gbọ́dọ̀ fi èrú jẹ dúkìá yín láàrin ara yín. ẹ̀yin mùsùlùmí òdodo ọ̀rọ̀ kàn yín ẹ̀yin àfáà ẹ kò gbọ́dọ̀ fi èrú jẹ dúkìá yín ní kíni láàrin ara yín wà àfáà tó ń dóyàwó ìmáàmù ara ti pa ẹ́ dà ẹ ti fi èrú tó padà kábẹ̀ yín ná. ẹ̀yin kò gbọ́dọ̀ fi èrú jẹ dúkìá yín láàrin ara yín. ẹ̀yin kò gbọ́dọ̀ fi èrú jẹ dúkìá yín láàrin ara yín. àfáà ẹ má ṣe báyìí ó máa pọ́n lásán. lèmọ́mù má dóyàwó ọmọ kéwú mọ́ ẹ má fi èrú gba dúkìá yín láàrin ara yín. alukóran ò rán yín ní jìbìtì alukóran ò rán yín ní rubbish àfi tó bá fẹ́ wọ̀n ẹ́ kó sí. ká. ẹ̀yin kò sì gbọ́dọ̀ gbé dúkìá lọ bá àwọn adájọ́ ní àbẹ̀tẹ́lẹ̀. ẹgbẹ́ ọlẹ́ tóbi sẹ́. Allahu Akbar. adájọ́ ìjọba mi gbowó yìí ṣé àìbá mi rí wípé ó rán ọba Solomoni lẹ́wọ̀n adájọ́ bá mi gbowó yìí ṣé àìbá mi rí wípé ó rán lágbájá lẹ́wọ̀n
alquran ní sọ wípé ẹ ń sínwín òun ọ̀ràn yín. mo sá wò pé kí ló dé tí àwọn àfáà kan ṣe wọ́nranwọ̀nran torí pé ọ̀ka Quran nìyẹn alquran ò yé yín ẹ kéwú ẹ ọ̀ka ìtumọ̀ ìkàkúkà lẹ́ máa ka tó bá yẹ pé ẹ kéwú tẹ bá ka ìtumọ̀ ẹ gbọ́ àkàtà alquran sọ ẹ ò gbúdọ̀ gbé owó lọ fún adájọ́ tó padà kabẹ̀ yìí ká. ẹ̀yin kò sì gbọ́dọ̀ gbé dúkìá lọ bá àwọn adájọ́ ní àbẹ̀tẹ́lẹ̀. ó gbọ́dọ̀ gbé dúkìá lọ bá adájọ́ ní àbẹ̀tẹ́lẹ̀ jọ adájọ́ ẹjọ́ yìí mo mọ̀ pé èmi ló jẹ̀bi ṣùgbọ́n dáàre fún mi adájọ́ yìí gba owó yìí olówó ni mí ṣùgbọ́n mo gbọ́dọ̀ rí wípé ẹni ìtálákà ni mo fẹ́ jẹ́ kó mọ̀ wípé mo lówó ju òun lọ mo fẹ́ kó mọ̀ pé mo lágbára ju òun lọ níbo lẹ ti rí ẹ̀yin àfa àwọn yìí ẹ̀yin lè mọ̀mọ̀ ẹ̀yin mọ̀mì náà ẹ̀yin mọ̀mì ní níbo lẹ ti rí ta ló kọ́ yín níbo lẹ ti rí yẹn. It is a pity for this generation. Ẹ gbọ́ àwọn ẹ̀kọ́ tó wà nínú Al-Quran ṣùgbọ́n ẹ̀kọ́ yìí ẹ̀yẹ tí yín ló ń gbà lọ ìgbà wo lẹ́tẹ̀ ráyè kẹ́kọ̀ọ́ gan ilé tó pọ̀jù nínú àǹfààní tó bá ń wá ẹ̀sùn torí gbogbo yín ni mo máa ń gbọ́ tó bá ń ṣe wáàsí lórí íńtánẹ́ẹ̀tì bíi pé kí n bẹ́ orí ẹ̀ torí èpè lẹ́ máa ń ṣẹ́jù bí wọ́n bá dẹ̀ ṣépè kó máa kásì kúùsì kó máa fi àwọn ìyàwó ẹni tó bá fẹ́ yàwó kan kò níyàwó àwọn ọ̀rọ̀ rádaràda iná máa sọ mi ò rí àwọn àfáà tó ń sọ ní Quran ni wọ́n scarce tó jẹ́ pé ó máa gbé Quran síta tó máa ka Quran gidi tó máa túmọ̀ ẹ̀ ìbúbú náà máa bú lórí kinní àwọn èèyàn dẹ̀ máa sọ pé yéè wọ́n máa pariwo Allahu Akbar Allahu Akbar àfáà tó yẹ kẹ́ fọ́gi má lórí íńtánẹ́ẹ̀tì àwọn èèyàn dẹ̀ máa pọ̀ síbẹ̀ kí la pé ẹ̀yin àfáà yìí sí ẹ gbé Al-Quran kẹ́ka jáde kẹ́ túmọ̀ ẹ̀ fáwọn ènìyàn àwọn èèyàn nídìí real world ọ̀rọ̀ tó lè wọ̀ wọ́n lára ẹ gbọ́ kí tí mo mú jáde nísìnyí ẹ gbọ́ ọkọ̀ tí Al-Quran sọ ẹ ò gbúdọ̀ gbé owó àbẹ̀tẹ́lẹ̀ lọ fún adájọ́ wọ́n mọ̀ pé ó jẹ̀bi wọ́n á lọ gbé owó àbẹ̀tẹ́lẹ̀ fún wípé kó dá ẹ láre wọ́n á lọ gbé owó àbẹ̀tẹ́lẹ̀ fún adájọ́ wípé kó bá iná tálákà lẹ́wọ̀n ó fẹ́ fagbára hàn níbo lẹ ti rí ta ló kọ́ yín nìyẹn níbo ló wà ní Quran nìyẹn Al-Quran chapter kí ló kà yìí. Chapter 2 verse 188. Al-Quran chapter 2 verse 188 ló sọ bẹ́ẹ̀ ẹ ò gbúdọ̀ gbé owó lọ fún ẹ ò gbúdọ̀ gbé owó àbẹ̀tẹ́lẹ̀ lọ fún adájọ́ tẹ́ bá fẹ́ ṣe wáàsí ẹ ṣe wáàsí gidi wáàsí yín rùn létí wa iṣẹ́ yín lọ́lọ́ tí ń gbà ṣe yìí ọlọ́tí ni mí ẹnẹ kí mi rè iṣẹ́ tó yẹ kẹ́ ṣe ìgbà tí ẹ ò ṣe òun ni mò ń ṣe ẹ kó gbogbo wáàsí àwọn àfáà yín ẹ kó gbogbo wọn jáde kẹ́ bẹ̀rẹ̀ sí play one by one kẹ́ wá wo oye ìgbà tí àfáà oye hours tí àfáà yẹn ti fi bú àwọn obìnrin tó fi bú àwọn ọkùnrin kẹ́ wá wo oye Al-Quran tó kóòtù nínú gbogbo wáàsí ẹ ò lè rẹ́yọ̀ kan àwọn tó bá dẹ̀ ní Al-Quran gidi lọ́wọ́ tó lè kóòtù tó lè ṣe wáàsí Al-Quran fún yín ẹ ní gbọ́ wọn ibi tẹ́ ti lè rẹ́rìn òfò yẹn lẹ́wọ́n máa jókòó sí Bíbélì sọ pé ẹni tó bá fẹ́ ẹ̀kọ́ ṣe kí ni ẹni tó bá kórìíra ìbáwí ẹ̀ náà kó ni you need to learn you need to know what you are serving you need to know the meaning of what you are serving mo like structure tó fi gbé Al-Quran Ramadan yẹn kalẹ̀ mọ́ ẹsẹ̀ mẹ́túmọ̀ Ramadan yẹn reason of Ramadan is to helping people nǹkan tí Allah fẹ́ fàyọ nìyẹn wọ́n create Ramadan fún kí àwọn ènìyàn lè máa ṣe kíni wọ́n lè máa sórí ẹni tó bá lè gbà bóyá o ṣàìsàn bóyá o ní ogun ìdíwọ́ kàbó rìnrìn àjò wọ́n ní ìtanràn ẹni kó ṣe kíni o gbọ́dọ̀ rí wípé o gbọ́dọ̀ tọ́jú àwọn tálákà kì í ṣe wípé kó lọ máa tọ́jú àfáà tó gba ìwẹ̀ torí àwọn àfáà kan ti dorí kíní ẹ̀kọ́ dùn wọ́n sọ wípé tó bá ti mọ̀ wípé ò lè gba ìwẹ̀ wàá máa fún àwọn tó ń gba ìwẹ̀ ní owó no àwọn tálákà tó padà ká verse 1 yẹn tó padà síbẹ̀ verse kí nìyẹn náà níbo ló ti ṣẹlẹ̀ kan. 184. Al-Quran chapter what. Chapter 2 verse 184. Chapter 2 verse kì í ṣe àfáà náà ni kò tọ́jú tí o bá mọ̀ pé ò lè gba ìwẹ̀ yẹn tó bá mọ̀ pé ò lè gba ìwẹ̀ bóyá o rìnrìn àjò bóyá o sick àwọn oníṣọ́ pé kò fún lówó ká tó padà ká. àti pé ìtọ́ràn padà sẹ́yìn díẹ̀. ẹ gba àwẹ̀ náà. ẹ gba àwẹ̀ náà. fún àwọn ọjọ́ tó ní òǹkà. fún àwọn ọjọ́ tó ní òǹkà.
ṣùgbọ́n ẹnikẹ́ni nínú yín tó bá jẹ́ aláìsàn. ẹnikẹ́ni nínú yín tó bá jẹ́ aláìsàn. tàbó wà lórí ìrìn àjò. tàbó wà lórí ìrìn àjò. ó máa san òǹkà gbèsè àwẹ̀. wàá san òǹkà ìgbésí àwẹ̀ rẹ ní àwọn ọjọ́ mìíràn. ní ọjọ́ mìíràn. àti pé ìtọ́ràn fífún mẹ́kúnnù. tó bá mọ̀ wípé o lè gbà mọ́ o fẹ́ tẹ̀ràn wo nǹkan ìtọ́ràn ẹ̀ tí o bá lè gbà ká. àti pé ìtọ́ràn fífún mẹ́kúnnù ní oúnjẹ. wà á gbọ́dọ̀ fún àwọn mẹ̀kúnnù lóúnjẹ àwọn tálákà no matter how the person may be. tó di dandan fún yín. ó di dandan whether the person is a Muslim or not Muslim you need to give him food. That is what Allah command you to do. tó wá mọ̀ pé o lè gba ẹ̀wẹ̀ yẹn o gbọ́dọ̀ fún àwọn tálákà lóúnjẹ àwọn mẹ̀kúnnù. Anybody can be mẹ̀kúnnù kì í ṣe dandan kí mẹ̀kúnnù yẹn jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ó ṣeéṣe káwọn kan ti gbé sí lórí wípé ẹ̀ tó bá mọ̀ pé o lè gbà àwọn tó bá ń gba ẹ̀wẹ̀ yẹn o gbọ́dọ̀ máa bọ́ wọn. No, mẹ̀kúnnù generally mẹ̀kúnnù yẹn lè jẹ́ kìrìsìtẹ́nì ó lè jẹ́ aláwo ó lè jẹ́ anybody mẹ̀kúnnù la pè. wọn ò sọ wípé mẹ̀kúnnù àwọn tó ń gba àìwẹ̀ wọn ò sọ pé mẹ̀kúnnù àwọn tó wà nínú mùsùlùmí mẹ̀kúnnù náà pè. You need to everything have key. ẹ pè Ṣéhù. Ṣéhù. ẹ kì mí dáadáa. Ṣéhù Sulaiman. Allah ẹgbẹ́ Ọlọ́run tóbi. Allah. nǹkan tí wọ́n ní kẹ́ ṣe ní oṣù Ramadan mo ti sọ fún yín lẹ́yìn eléyìí tí mo sọ yìí tí mo ti sọ báàsì ẹ̀ fún yín ó lè wá wùn ẹ́ kó tó gba yẹn ọ̀kan mi mọ́ èmi ti sọ títọ́ fún yín tó bá wá wùn ẹ́ wo lè gbọ́ tó bá wùn ẹ́ darí ọkọ̀ ẹ̀ sígbó ọ̀rọ̀ tá a wá ń sọ látàárọ̀ níbo ló wà nínú alukoran chapter 2 verse 183 to 188 lọ fúnra ẹ̀ kà ní English kó kà lóyìnbó kó yí ẹ and understand kí ni Allah sọ pé kẹ́ ṣe ní oṣù Ramadan ibẹ̀ ló wà. Okay, so that is the word. ọ̀rọ̀ Ọlọ́run yé jàre ọ̀rọ̀ Ọlọ́run lágbára ọ̀rọ̀ Ọlọ́run yé àìkú ní tètè ayé ọmọ ní ọ̀rọ̀ rẹ̀ ọgbọ́n àtòkè wá ọmọ ní ọ̀rọ̀ rẹ̀ má jẹ́ gbàgbé ọmọ ní ọ̀rọ̀ rẹ̀ ọgbọ́n àtòkè wá ọmọ ní ọ̀rọ̀ rẹ̀ má jẹ́ gbàgbé bóyá o. àwọn lecture kan ń lọ lábẹ́ àwọn lecture kan ń lọ lọ́wọ́ lábẹ́lẹ̀ ìwọ tó bá mọ̀ wípé o tí ì follow YouTube mi lọ subscribe síbẹ̀ torí kì í tẹ bá ṣàkíyèsí mi ẹ máa rí pé ẹ̀rí mi lórí internet púpọ̀ YouTube làwa máa ń wà láti ṣe fàájì so YouTube account mi ni OBA Solomon Agbaye 1 lọ subscribe síbẹ̀ àwọn lecture oríṣiríṣi ló wà ń bẹ̀ àwọn baba lecture àwọn key about Odu Ifá about Bible about Quran you will see many things there àwọn kan tí o màmá fi yí ẹ I will tell you màá fún ẹ ní proof kì í ṣe pé àṣẹ akọ̀ máa sọ̀rọ̀ lórí no kí ni alquran sọ pé kó ṣe kí ni alquran sọ pé kó má ṣe kí ni bíbélì sọ pé kó ṣe kí ni bíbélì sọ pé kó má ṣe kí ni Odu Ifá ní kó ṣe kí ni Odu Ifá ní kó má ṣe ìkọ̀ táwọn akọ àwọn èèyàn nìyẹn tàbí kò yé yín àwa àní fi kún àní yọ kúrò reality làwa jà fún òtítọ́ làwa jà fún ẹ̀yin ọmọ Nàìjíríà dẹ́ bá fẹ́ kí Nàìjíríà dáa ẹ máa sòótọ́ kẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ ara yín kìrìsìtẹ́nì nífẹ̀ẹ́ mùsùlùmí nífẹ̀ẹ́ kìrìsìtẹ́nì ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ má bá ara yín jà mọ́ ẹ má takò ara yín mọ́ ìṣèbí mi ló ń wà ẹ́ sùn ìṣèbí mi ló ṣe wá sínú kùrán látàárọ̀ yìí kí ló dé tá aláwọ̀ pa mí gbígbé ṣèbí ìwọ kìrìsìtẹ́nì ni kàbí ṣèbí ìwọ aláwo ni ìwọ kí ló tí o lọ ń sọ̀rọ̀ nípa kùrán kí ló tá aláwọ̀ dẹ̀ pa mí why Allah don't kill me. Do your own best to make Nigeria better. Let me do my own best. Love me, let me love you. Forget religion. Love me, I love you. Forget religion. Religion bring hatred, while love bring everybody together.
I'm a human being, you are a human being. Help me, let me help you. Let's help ourselves. Let's say the truth to ourselves. Let's make ourselves happy. Am I right? That is the key. So, ẹ má ṣe ẹlẹ́yàmẹ̀yà mọ́. Ìwọ tó bá yẹ kó ṣe, ìwọ tó bá yẹ kó ibi tó bá ti yẹ kó gbé ẹbọ. Ibi tó bá yẹ kó ti gba àwẹ̀ Ramadan lọ gbà. Ibi tó bá yẹ kó ti gba àwẹ̀ Lent gbà. Ibi tó bá yẹ kó ti jẹbọ jẹ. Ibi tó bá yẹ kó ti jàsejẹ. Ibi tó bá yẹ kó ti lọ hospital. Má yẹ kẹ́ni bọ̀dì bóbò ẹ. Do the right thing at the right time. Ìwọ tó bá mọ̀ wípé o ní nọ́mbà àfáà lọ́wọ́, o ní nọ́mbà wòlíì lọ́wọ́, o ní nọ́mbà babaláwo lọ́wọ́. Agent babaláwo lèmi, agent àwọn àfáà lèmi, agent àwọn wòlíì lèmi. Mo máa ń gbárí ṣàṣekiri ni. Tó bá mọ̀ pé o tí ní nọ́mbà babaláwo kọ̀ọ̀kan lọ́wọ́ èmi máa fún ẹ nọ́mbà babaláwo. Èwo ni bàbá yìí tó ń sọ yìí náà, ó ṣe bá ti ka Bíbélì. Ṣé captain ẹ̀sẹ̀ ń dé ni? Ẹ lè dóbò ní alẹ́ àìwẹ̀ ẹ lè dóbò. Alquran chapter what? Verse wo? Verse kíni ló sọ pé ẹ lè dóbò yẹn? Verse wo ló wà gangan pé kó dóra wọn nígbà àìwẹ̀ yẹn? 187. Alquran chapter 2 verse 187 sọ wípé o lè dó ìyàwó ẹ nígbà àìwẹ̀, but wọn ò sọ pé kó dó girlfriend. Wọn ò sọ ti sáìsìkì. But tó bá yẹ pé ìyàwó ẹ Alquran sọ pé ẹ lè dóra yín. Ẹ má fún mi ní edic ní òráyè. Mo ti kọjá, mo ti lọ, mo ti kẹ́kọ̀ọ́, mo ti kọ́ yín lẹ́kọ̀ọ́. Tó bá mọ̀ pé o ní nọ́mbà babaláwo lọ́wọ́ tó lè dá ifá fún ẹ, èmi lè fún ẹ nọ́mbà babaláwo tó ṣúọ̀ fún ẹ. Àwọn babaláwo tó confirm pa tí wọn kì í ṣe babaláwo kúẹ́kúẹ́. Bá mi pe nọ́mbà àwọn ìjọmọ lówàbí fún mi. 091 18 73 98 78. Again. 091 18 73 98 78. Nọ́mbà àwọn babaláwo ìjọmọlúwàbí nìyẹn. Pé wọ́n máa dá ifá fún ẹ. Nọ́mbà àfáà yẹn, àfáà tá ń lò kò sí níbí, bóyá wà ní comment section, I don't know. Àfáà kan wà níbí. Àfáà kan wà ní Palace Ọba Solomon. Tó bá fẹ́ gbọ́ nọ́mbà àfáà yẹn kó wọ díẹ̀ mi wá. Tó bá fẹ́ gbọ́ nọ́mbà wòlíì yẹn kó wọ díẹ̀ mi wá. Anyone tó bá nígbàgbọ́ nínú ẹ̀ kò sí èyí tí mi ò ní lọ́wọ́. Wọn ni mo ní. A ní àwọn àfáà adẹ̀ní wòlíì, but babaláwo yẹn wọ́n wà, àfáà wà, wòlíì wà. Ilé tó bá fẹ́ ní gbogbo eléyìí gbàgbọ́ ẹ̀ bá rọ̀ mọ́. Tàbá dẹ̀ rí ẹni àìsàn tó ń ṣiyẹ́, tó bá fẹ́ wá solution sí, wọ́n wá WhatsApp mi wá. Bẹ́ẹ̀ wo nídìí egbò igi àbí kíní ẹ̀. Mo ní àwọn babaláwo tó ń ṣe egbò igi lọ́wọ́. Yes, tí ma bá ẹ wádìí pé ṣé iṣẹ́ báyìí wà nílẹ̀ tí ma bá ẹ get ẹ̀ jáde ẹni àìsàn tó bá ṣe ẹ́. Ṣùgbọ́n tó bá yẹ pé stroke ló ń ṣe ẹ́, tó bá yẹ pé stroke ó máa nídìí kó mú ẹ lọ síbẹ̀ direct, ó máa lo oṣù 3 níbẹ̀. Ìyẹn ọ̀tọ̀ nìyẹn. Ṣùgbọ́n bó bá kàn jẹ́ pé sickness ló ń ṣe ẹ́, tó bá yẹ pé o gbúpa, o ní òpá kíní tó máa wú sí okó àwọn ọkùnrin yẹn, àbí? Àwa máa treat ẹ fún oṣù kan. Láàárín oṣù kan ò ní bó bá wọn kó wú tó báyìí ó máa wálẹ̀, ò ní gbúrú ẹ̀ mọ́. But wàá lo oṣù kan, 1 month lọ́dọ̀ babaláwo yẹn, wàá lo oṣù kan. Ewé àtegbò ni o, ewé àtegbò. Àwa ti tọ́jú bọ lé gan, wa ti tọ́jú bọ oríṣiríṣi o. Tó bá ní àìsàn bóyá o gbúpa, ó máa ní ìdí kó wá níwọ̀n kí fi ránṣẹ́ o. Tó bá gbúpa, tó bá ní òpá yẹn, torí ìkọ́ tó jẹ mí lógún ni wípé kónúkánukùn ní àlàáfíà nínú ilé ẹ̀. Mi ò fẹ́ kẹ́nìbọ̀dì gbá ènìyàn, but bí mo ṣe wà yìí, mo máa like kí èèyàn ta nǹkan wọn fún mi, kí n rí nǹkan tí mo fowó mi ṣe kí ni. Ẹlòmíì lówó kò rí reality fi rà. Tí wọ́n bá ti lówó, àwa máa mú ẹ lọ síbi tó máa ti ra reality. Iṣẹ́ tèmi gbà nìyẹn. Ẹni àìsàn tó bá ti ń ṣe ẹ́, wọ́n kàn díẹ̀ mi pé Ọba Solomon irú àìsàn bá ẹ kọ́, ṣé oògùn wà fún? Màá ní kó fún mi ní time kí n fi ṣèwádìí. Tó bá ti fi ṣèwádìí, tó bá sọ pé ó wà, tó bá sọ fún mi pé ó wà, màá kọ́kọ́ send oògùn ẹ fún mi, màá kọ́kọ́ lò fún àwọn ènìyàn náà. Tó bá ti lò fún àwọn èèyàn, tó bá di pé ó confirm, nígbà máa ṣe wá introduce ẹ sí ẹ. That's how I'm doing my things. Mi ò kí sáyé dé gbé nǹkan síta láì ní reason. Ọba Solomon deal with reality. Ìwà àfáà tó bá dẹ̀ sí wà níbí, tó bá jẹ́ wòlíì àbí babaláwo, tó bá mọ̀ pé o ní reality lọ́wọ́, tó bá mọ̀ pé o ní reality lọ́wọ́, jẹ́ kí n mọ̀.
àkọ́kọ́ test ẹ̀ tó bá ti confirm gbàgbé bó ṣe rí nìyẹn so bó ṣe rí nìyẹn ẹ jẹ́ kí ìfẹ́ jọba Nàìjíríà kò sí nǹkan tó ṣe wá ní problem o ìṣòro wa méjì péré ni ìfẹ́ àti òtítọ́ ìjọ tá bá ti bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ ara wa tá bá ti bẹ̀rẹ̀ sí sòótọ́ fún ara wa Nàìjíríà máa dá ìjọ tí àfa bá ti bẹ̀rẹ̀ sí sòótọ́ fún àwọn jàmá tí pásítọ̀ bá ti bẹ̀rẹ̀ sí sòótọ́ fún àwọn ọmọ ìjọ tí àwọn president àwọn gọ́vnà wá bẹ̀rẹ̀ sí sòótọ́ fún wa tí àwọn senator wá bẹ̀rẹ̀ sí sòótọ́ fún wa tí à ń treat tálákà gẹ́gẹ́ bí olówó tí à ń treat olówó gẹ́gẹ́ bí tálákà tí a ò sọ wípé ẹnìkan sàn ju ẹnìkan lọ ìgbà ní Nàìjíríà máa tó dá láì ṣe nǹkan méjì tí mo sọ yìí tó bá wù kẹ́yàn president 100 billion ẹ máa jìyà ni ọba àgbáyé ló sọ̀rọ̀ èmi ò ní tàn yín bí ẹ̀yàn president billions tí ẹ ò bá ti nífẹ̀ẹ́ ara yín ẹ ń tanra yín ní Nàìjíríà bí ẹ pín yẹlẹyẹlẹ tí ẹ ò bá nífẹ̀ẹ́ ara yín ẹ ń tanra yín ìfẹ́ là kọjá òfin o ẹ má jẹ́ kó sọnù rárá ẹ̀yin gọ́vnà o ẹ nífẹ̀ẹ́ àwọn stéètì o ìfẹ́ là kọjá òfin o ẹ má jẹ́ kó sọnù rárá bí tọkọ-tìyàwó bá nífẹ̀ẹ́ ara wọn ilé agbóná mọ́ wọn ò jàre ìfẹ́ là kọjá òfin o ẹ má jẹ́ kó sọnù rárá. Ilé tí ìfẹ́ wà lolúwa ń gbé. Ilé tí ìfẹ́ wà lolúwa ń gbé. Ilé tí kò sí fẹ́ ìyapa wọ̀bẹ̀ o. Sọ ilé mi o Olúwa. Ìjọ tí ìfẹ́ wà lolúwa ń gbé. Ìjọ tí ìfẹ́ wà lolúwa ń gbé. Ìjọ tí kò sí fẹ́ ìyapa wọ̀bẹ̀ o. Sọ ìjọ wa o Olúwa. Orílẹ̀-èdè tí ìfẹ́ wà lolúwa ń gbé. Orílẹ̀-èdè tí ìfẹ́ wà lolúwa ń gbé. Orílẹ̀-èdè tí kò sí fẹ́ o ìyapa wọ̀bẹ̀ o. Sọ ilé wa o Olúwa. Ẹ̀yin tí ẹ ń béèrè oògùn wárápá dúró ẹ̀yin tí ẹ ń béèrè oògùn wárápá ẹni tí mo sọ fún yín pé ó ń so oògùn wárápá fún èèyàn ó ti lọ sí Ghana kò sí láràndì for now so tó bá ti wà láràndì má jẹ́ kẹ́ gbọ́ ó travel yes ó travel for now kò sí láràndì mi ò dẹ̀ ní pọ́ tàn yìí tàbádẹ̀rẹ́ lómi tó bá tó sọ pé òun mọ̀ kó jẹ́ ká gbọ́ mi ò tí ì gẹ̀tẹ̀ tó mọ̀ for now ẹni tí mo rí pé ó mọ̀ ó travel so bó ṣe rí nìyẹn so ẹ̀yin tí ẹ wà ní comment section ayé yín ò ní bàjẹ́ so tó bá wá rí àìsàn kan tó ń ṣe ẹ́ tó fẹ́ wá solution sí o lè DM mi this is my own WhatsApp number tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ má ṣe hello hi I hate that you go straight to the point voice message ló dé máa lò tó bá dé mọ̀ pé o lè lo voice message fún mi má DM mi báwọn pọ̀ ọmọ Amẹ́ríkà ni ẹ́ wípé o lè lo voice message má DM mi tó bá mọ̀ pé ìwọ ló lówó jù ní gbogbo àgbáyé yìí o lè bá mi lo voice message má DM mi mi ò kàwé mi ò dẹ̀ kí n kọ́ọ̀lù mi ò ráyè gbogbo yẹn àwọn oníjìbìtì wọn kì í kọ́ pé wọ́n mọ̀ wípé ìkọ́ tó bá send voice message yẹn ó lè go against wọn lọ́la àwọn oníjìbìtì mo ti ṣàkíyèsí wọn àwọn kan wà tí bá sọ pé kó send voice message wọn ní send ẹ̀ wọn náà fi ti bá call torí wọ́n mọ̀ pé iṣẹ́ ọwọ́ wọn ò dáa wọ́n mọ̀ pé wọ́n fẹ́ ṣe jìbìtì tó bá dé mọ̀ pé o lè send voice message sí ọba Solomoni má bá mi sọ̀rọ̀ mi ò nídìí ẹ ọba Solomoni ò nídìí mansion o ọba Solomoni ò dẹ̀ nídìí jet nǹkan tó bá mi nínú ayé kí rówó fi gbé olóṣó kí rówó fi gbé hook up bẹ́ẹ̀ ni òbò tó bá wù mí kí do lásìkò kí jẹun lẹ́ẹ̀mẹ́ta lédè ó tán nǹkan tó bá mi nìyẹn bùkátà mi nìyẹn mi ò ní bùkátà kankan lẹ́yìn méjì ẹ̀ owó skul ọmọ ìyá Abigail ló san yẹn mi ò wọ́n pa obìnrin tó bá ti bímọ fún mi kó sanwó skul ẹ̀ fún ara ẹ̀ bí o ti lè gbé bùkátà tiẹ̀ bá ẹ finally owó tí èmi ń wá nínú ayé owó tí ma fi dóbò táàmù tó bá wù mí owó tí ma fi jẹun lẹ́ẹ̀mẹ́ta ó tán
kò sílẹ̀ tó kàn mí commercial Olúwa jọ̀ọ́ kí tún kó láyé má jẹ́ kí lọ sí lóyìnbó Olúwa jọ̀ọ́ kí tún kó láyé yìí má jẹ́ kí bá wọn wọ jẹ́ẹ̀tì yẹn mi ò fẹ́ wọ̀ mi ò mọ̀ pa nǹkan tó bá mi òun ni wípé kí ní mọ́tò tí mo fi ń rìn mo dẹ̀ ti ní kí jẹun kí dógbò lásìkò tó bá yẹ pé ọ̀rọ̀ bọ̀ lóhùn mi dó kí do tó bá yẹ pé lẹ̀pa kí do tó bá yẹ pé alágò tínrín kí do tó bá yẹ pé alágò fífẹ̀ kí do nǹkan tó bá mi nìyí. ṣùgbọ́n pé o fẹ́ máa halẹ̀ ọ̀fọ̀ kan máa èmi ọba Solomoni wípé ẹ̀tọ́ ipò ti lówó òfò káàrà pa ẹ̀wà tó wù ẹ̀ sẹ́mi kówó jẹ ni kí ẹ̀rà fọ́ ojú àtòwù ẹ̀ sẹ́mi ràn yín ni àtìpàdé sábà ti mú mi kílẹ̀ ṣe sí gbogbo yín ẹ fẹ́ sọ fún mi lánàá pé gbogbo yín ò rí mi ìgbà tí mo wọ̀ kadà kiri ìgboro káyé gbogbo yín ò rí lánàá ìgbà tí mo wọ̀ kadà kiri ìgboro ìgbà tí mo lẹ̀ tí mo wọ̀ kadà mi kiri ìgboro ṣé mo complain ṣé mo wá ké báyìí ni sòtú wá fẹ́ wọ díẹ̀ mi wá pẹ̀lú respect ni ẹ̀lú ọba àgbáyé Ṣéhù Suleiman ẹjọ́ sà nǹkan báyìí báyìí ń ṣe wá tí ẹ lè bá wa wá solution sí màá ní kó fara balẹ̀ màá pe àwọn babaláwo ẹ̀lú nǹkan báyìí báyìí ṣé solution wà fún tí ò bá ṣe ẹ má sọ pé ó wà o tó bá sanwó tẹ bá gbowó ẹ má pọ̀ o kò sí owó tó gbé lọ́dọ̀ ẹ̀mí ọba Solomoni o ẹni tí tó bá ti gbà lọ́dọ̀ ọba Solomoni tó bá ti rówó ẹ tó bá ti rí sẹ́ẹ̀ wá gbowó ẹ padà o ojoojúmọ́ mo fi máa sọ o òun lẹ ti ń gbọ́ yìí o wá gbowó ẹ padà o mi ò wáyé tó le o reality lèmi jà fún o reality mi ò bá èèyàn ṣe bekebeke o mi ò bá èèyàn ṣe àwédéwédé mi ò bá èèyàn ṣàbòsí o mi ò bá èèyàn ṣe jìbìtì o ẹni bá dẹ̀ sọ pé ìmọ̀ tó ń díje ṣe jìbìtì yìí kó bọ́ ìta kó sọ o mi ò kí bá èèyàn sọ̀rọ̀ kọ́nà o ọ̀rọ̀ kọ́nà tí mo bá èèyàn sọ bóyá àṣírí ayé ẹ bóyá ìyàwó ẹ tọ́ ilé tó bá bá mi sọ mo lè má sọ síta o lè gbọ́ lẹ́nu mi ẹ mọ àwọn èèyàn tí mo ti ṣiṣẹ́ fún nílùú yìí ní Nàìjíríà àwọn èèyàn jàǹkànjàǹkàn tá a ti ṣiṣẹ́ fún ṣe gbọ́ lẹ́nu mi ni àwọn àṣírí ẹyọkọ tí mo ní nìyẹn bóyá ìyàwó ẹ tọ́ ilé bóyá akọ ẹ tọ́ ilé bóyá wárápá gbé ìyàwó ẹ bóyá ìyàwó ẹ ní àìsàn kan tó ti èèyàn lójú mo lè má sọ yẹn síta ṣùgbọ́n wá bá mi pé ọba Solomoni o tọ́lọ̀ bá fẹ́ wá mú ẹ kó jẹ́ ìyàwó ilé kó kàn pè mí lórí fóònù ẹ lọ ọba Solomoni mo dẹ̀ láì bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì yẹn o ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ jẹ́ ká máa dóra nà ẹ lóò mà ṣe ti lọ́kọ yes mo ti lọ́kọ náà bọ̀ tọkọ mi ò kì í dó mi dáadáa ẹ má bínú mà ṣé mo lè gẹ́ẹ̀tì fóònù nọ́mbà ọkọ ẹ àkílẹ̀ tó fẹ́ fi fóònù nọ́mbà ọkọ mo kàn fẹ́ àwọn sọ̀rọ̀ ni ó ní kankan tí mo rí sí wọn ó dẹ̀ máa ṣe ẹ́ láǹfààní tí bá sọ kí ni ẹ̀ fọ́kọ ẹ wàláì ọkọ ẹ máa tún nífẹ̀ẹ́ sí o ẹ ṣúọ bẹ́ẹ̀ ni sẹ́ máa send nọ́mbà ọkọ ẹ sí mi báyìí hello ọkọ ta ló sọ ọba àgbáyé ló sọ ẹ kọ ọjọ́ mẹ́ta sálàáfíà ni mo ti máa ń wo yín lórí íńtánẹ́ẹ̀tì olóburúkú níyàwó tẹ́ fẹ́ oníkó a máa dóhùn mo bá ojú ẹ jẹ́ rèyìn mo tẹ ojú ẹ fọ́ nìyẹn mo bá ojú ẹ jẹ́ káyàrá pa ẹ́ dànù mo fẹ́ gbé májèlé fún mi jẹ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ wípé mi ò kí ń dóyàwó líyàwó èèwọ̀ mi ni ò kí ń ṣe wọ ìyàwó líyàwó tó bá lọ pé kí wàá dú ẹ ikú pa ẹ olùgbàdì ayé àfi kí n má mọ nọ́mbà ọkọ ẹ bọ̀ gbogbo gẹ̀ẹ́sì rírun ni bó bá ti jẹ́ gẹ̀ẹ́sì gbogbo gẹ̀ẹ́sì rírun hello gẹ̀ẹ́sì how are you how is everything sáà lè máa dóra òun náà yé wà à ń dóra wa lọ nìyẹn à ń rúnra wa lọ nìyẹn kò sáàyè sẹ̀pẹ̀tẹ́rì mi ò ráyè sẹ̀pẹ̀tẹ́rì kò sí tó kàn mí kan bò yẹn òjò ìyàwó líyàwó má ta sí mi o má tó àṣírí ẹ o mi ò ní bò ó kò sí nǹkan tó lè ṣe fún mi má tó àṣírí ẹ o fẹ́ gbé nǹkan tí o kì í ṣe tèmi fún mi jẹ ni o fẹ́ bà ayé mi jẹ́ o mọ̀ pé ègún ni tí o bá dó ìyàwó líyàwó o mọ̀ pé ègún ni bí o bá sí lọ́dọ̀ ẹ̀kọ́ ẹ má mo lè dó ẹ bóyá ọkọ ẹ ti lé ẹ dànù a lè rúnra àbí ọkọ ẹ ti kú a lè rúnra ṣùgbọ́n o wà lábẹ́ ọkọ that is irritating tó bá mọ̀ pé ọkọ ọ̀tẹ́ lọ́rùn fi ọkọ ẹ síbẹ̀ ìṣe kó wà nílé ọkọ kó má sòsì kiri no bá ti mọ̀ pé ọkọ ẹ̀yìn ò pé ẹ fílẹ̀ kó lọ fẹ́ lómi it's not by force relationship is not by force that is the key má ṣe sí ọ̀dọ̀ mi o má wà sọ́dọ̀ mi o má tó àṣírí ẹ kò sí nǹkan tó lè fi bẹ̀ mí láyé mo máa cast ẹ sáà ni so bó ṣe rí ni mi ò kí ṣe kan dídí rí ọlọ́run kẹ́ á ràn wá lọ́wọ́ àní rí dààmú o so gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá nínú ilé aláwọn ni gbogbo yín
ẹ̀yin ti TikTok yìí sápá ti mú yín gan láti ìgbà tí mo ti sọ̀rọ̀ ẹ̀ send the gift ẹ̀yin ti Instagram mo mọ̀ wípé ẹ̀yin yìí náà gbogbo àwọn olówó tó wà láàrin yín wọn ò sí láyé mọ́ bóyá wọ́n ti kú tán ò mọ̀ kí mi máa sọ̀rọ̀ more than 10 hours kí n má rí owó kankan irú ìgbésí ayé wò lẹ wá sí ẹ̀rọ ayé wa ni ṣé ẹ fẹ́ kí wọ́n máa bẹ̀ yín ni wípé ẹ jọ̀ọ́ o ẹ fún mi lówó o kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ráàdì ẹ̀yìn ni wípé ẹ jọ̀ọ́ o ẹ fún mi lówó èmi ti kọjá gbogbo èmi ò kí bẹ̀ èèyàn mọ́ wípé jọ̀ọ́ fún mi ní nǹkan tó bá wù ẹ́ kó fún mi tó bá wù ẹ́ kó má fún mi mi ò rí bẹ́ẹ̀ ibi bí ni máa jókòó sí náà mo ti pẹlẹgó síbí náà ibi bí lè máa bá mi náà èmi ti pẹlẹgó èmi ò rí bẹ́ẹ̀ pé kó fún mi lówó wípé ẹ jọ̀ọ́ mo ti kọjá gbogbo lẹ́wùn yìí èyí máa wà ń bí more than 10 hours 2 hours èmi ń là yín lọ́yẹ̀ mo já yín ta ló yẹ kẹ́ máa fún yín lówó bí ò bá ṣe mí ta ló yẹ kẹ́ máa fún yín lówó yín ta ló yẹ kẹ́ máa kówó fún irú bí mo ṣe wà yìí tó bá fún mi lówó owó ẹ̀ ò lè gbé torí kí ni máa fowó ẹ ṣe kí ni máa fowó wọn ṣe kí ni máa fowó wọn ṣe wọn fowó ẹ sóore ni bá ti fi sóore fèèyàn orí yẹn gbọ́dọ̀ kàn án ìbá ọkùnrin kan ló wá lọ́sàn-án yàbí kí ló yẹ bóun fẹ́ kí ló lọ́wọ́ fẹ́ fowó ṣe ó fẹ́ fi ṣe kí ni ẹ̀jẹ̀ kẹ́ni kan sọ̀rọ̀ ká gbọ́ ọ̀kọ́ náà sọ kí lẹ́nu yẹn fẹ́ fowó ṣe tó wá lọ́sàn-án kí ló lọ́wọ́ fẹ́. ó ní ebi ń pa òun dẹ́fẹ̀ padà sí ìlú àwọn. ìgbà tó sọ̀rọ̀ mo béèrè question lọ́wọ́ ẹ̀ mo ráyè ẹjọ́ kí ni mo ní kẹ́ sí. nǹkan tó máa ń fowó ṣe ni mo máa ń fowó sóore ni mo mọ ọkùnrin yẹn rí ni ọkùnrin yẹn pẹ̀lú ìmúra yẹn kí ló jọ kì í ṣàfáà ni ṣé mo béèrè pé ẹ̀sìn wo ló ń ṣe nǹkan tó máa ń fowó ṣe nìyẹn mo máa láìkí máa sóore kò sí owó tẹ́ bá fún èmi ọba Solomoni tí ẹ ò ní gbà ní ìlọ́po 1 billion torí wípé oore lèmi máa ń fowó yín sí. I am a YouTuber olóye tí YouTube ń fún mi ní every month mi ò lè tòsí mọ́ kì í ṣe tòsí wípé kí lọ ra jẹ́ tí mo ń sọ but oúnjẹ mẹ́ta àtòbò tí mo ń dò yẹn kò lè wọ́n mi mọ́ táyé máa fi parẹ́ mo lè má ní 100 billion mo lè má ní 50 million mo lè má ní 2 million account but owó oúnjẹ kò lè dín mi mọ́. ọ̀rẹ́ wá sọ́dọ̀ mi kó má rí gbà ó máa fún mi ní headache ó máa dùn mí gan kéèyàn wá sọ́dọ̀ mi báyìí kó sọ pé òun ní ìdá ẹni kí má rí ṣe fún ó máa dùn mí. so ẹ mọ bọ́ sí sa ẹnu tẹ bá dẹ̀ mọ̀ pé ẹ fún mi lórí ẹ máa sọ̀rọ̀ ní àyè yín ẹ ti gbọ́ so bó ṣe rí nìyẹn kan tó fẹ́ bá ń sọ nìyẹn so bí ó ṣe rí nìyẹn sí àlè rẹ nìkan tó lè sáré fún mi lówó kan kí sáré gba àdúrà kan fún kí tó máa lọ mo ti ń lọ nìyẹn yóò ráyè sẹpẹtẹrì bàbá rẹ tó ní question nínú yín tó fẹ́ béèrè question kí sáré wá sókè ẹ lè kọ́ sáré fún mi lówó kan náà kí sáré gba àdúrà kan fún tó bẹ́ńsì mi ò ráyè gbogbo hélì sápá mi ò rí sí sí èèyàn fẹ́ jẹ ọba àgbáyé wọn fẹ́ jẹ sí èèyàn fẹ́ jẹ ni sí èèyàn lóúnjẹ tó fẹ́ jẹ gbogbo gift tó fún mi látàárọ̀ ọpẹ́lọpẹ́ joep ìyá àti máà nìkan tó fún mi ní money gun lẹ́ẹ̀kan ẹ̀yin ti ṣoríire ná kẹ́nìkan tẹ̀ sáyé fún mi ní 50k kan náà kíkọ̀ fi ṣe fàájì lálẹ́ ìbíra ẹni kí èdèrèdè you love my goggles ṣebí yẹn mo fẹ́ jẹ yẹn sáyé pin account number mi sí Facebook yìí Adélànà Adékúnlé 30 31258 First Bank ẹnìkan sáré fún mi lówó 50,000 pé mo need kíkọ̀ fi ra ẹnẹkí mi ti rù gan ọjọ́ kan ẹnẹkí mẹ́ta ni ọjọ́ kan ẹnẹkí mẹ́ta ni so fún àǹfààní ẹ̀ tẹ́ wà ní Instagram yìí fún ẹ̀yin àǹfààní ẹ̀ tẹ́ wà ní Instagram TikTok jọ account number mi ni 3431258 First Bank so bó ṣe rí gangan ni so ẹ̀yin tẹ́ ń send gift yìí ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà ẹ̀ nílùgbàdì ayé so tí ẹ̀ bá ti send owó mo ti ń lọ ní ẹ̀mí ìráyè rédèrèdè o èèyàn méjì péré bọ́ ìta kó wá béèrè question èèyàn méjì péré wá bóyá ní question tó bá fẹ́ béèrè 2 person only
èèyàn méjì mo ti ń lọ nìyẹn o. hello. hello bá Solomon. ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. ẹ kálẹ̀ ẹ pé tó. ò sẹ́ni béèrè ni. ẹ mú kàn ní kí n kí náà ni mo gbádùn ètò yẹn mo ní kí n kí náà ni. Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. tabayin tó ní question kó wá sókè. question. ẹ kálẹ́ bàbá wa. ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. kábíyèsí kádé ó pẹ́ o. àṣẹ ò sẹ́ni béèrè ni. mo ní ìbéèrè ní bàbá. ó yá ìbéèrè. àwọn èèyàn máa ń sọ pé ojú ilẹ̀ ọ̀rọ̀ mi kì í ṣe ìbéèrè ó sì tún jọ ìbéèrè pé kéèyàn má tọ́jú ilẹ̀ mọ́lẹ̀. ẹ dákun sà kí ni àlàyé tẹ́ ẹ lè ṣe fún wa lórí ojú ilẹ̀ títẹ̀ mọ́lẹ̀ àti àwọn ọ̀nà táwọn èèyàn lè gbà ìrìn tán lè rìn tí ó jọ mọ́ pé wọ́n tọ́jú ilẹ̀ mọ́lẹ̀. well ọ̀rọ̀ tí mo kàn lè sọ nípa ẹ̀ ni wípé tó bá sọ pé kéèyàn má tọ́jú ilẹ̀ mọ́lẹ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé kéèyàn má fi ojú olóore ẹ̀ gúngi. kéèyàn má fojú olóore gúngi. Yeah. àbí kéèyàn má ya. next person time is going àwọn èèyàn wọn yóò send owó yẹ ká máa lọ. ẹ̀yin ti Facebook tó pe nọ́mbà àwọn babaláwo yẹn lẹ́ẹ̀kan sí tó pe nọ́mbà àwọn babaláwo yẹn lẹ́ẹ̀kan sí ká máa lọ. 091 18 73 98 78 WhatsApp number nìkan ni o. Bye for now.